Thereby, no matter what kind of need, who are there, ẹran ìgbẹ́, oríṣiríṣi, tòmátò, àlùbọ́sà, gbogbo ẹ̀ kò dára. Ṣùgbọ́n bí kò bá sí yọ̀, gbogbo ẹ̀ kò ṣe é. Let salt has power to make people happy. You must also have power to make your congregation happy. Turn sorrows away from families. Gbogbo family tí ìpàdé bá wà bẹ́ẹ̀ lọ́dọ̀ ló bẹ̀rẹ̀ kó fún wa ní agbára láti sọ ní pípé sọ ní dídò nítorí ìyọ̀dọ̀ Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Mo ní Olúwa yóò ràn wá lọ́wọ́. Family ẹ má jẹ́ àgbà family ò ní family jẹ́. Ìránṣẹ́ kan Ọlọ́run ní ìfẹ́ family ìdílọ́wọ́. Family jẹ́ tán. Iṣẹ́ dọ́kítọ̀ fáìtọ́ ẹ̀. Ó máa tó ń ṣe ṣùgbọ́n ó ní ilé méjì kan náà sọ̀rọ̀ pé nígbà tó kí gbogbo rẹ̀ alẹ̀ látọ̀gbọ́ rẹ̀ lè dé ìlú. Kò sí nǹkan tí mo sọ mọ́. So bẹ́ẹ̀ ni Kìrìsìtẹ́nì gbogbo wa ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká mọ bí a ṣe máa fi yọ̀ sí ohun tó kóró fún èèyàn láti gbà. Kì í ṣe pé ká kúkú bàjẹ́ pátápátá ọmọ tó dáa wọ́n bá wá sí ṣọ́ọ̀ṣì wa bàbá ẹ̀ ló bá wá bàbá ẹ̀ sọ sórí èmi ìta. So nígbà tí bàbá kó tó lò ọmọ ló lòkù ó bẹ̀rẹ̀ lọ́wọ́ arákùnrin ṣé gbogbo ọkọ̀ tí bàbá ẹ̀ sọ ṣe ló fọ́ ọmọ tó lò tó ló ti kó bá tó tó lọ sí mọ́tò lọ kó akẹ́rẹ́ wà bẹ̀rẹ̀ gbogbo akẹ́rẹ́ ìṣọ̀ pé oṣù lé màá náà. Wọ́n bẹ̀rẹ̀ ó bá ẹ̀rọ ó bá sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ lé kó kú sẹ́kọ́. Ó kú sẹ́kọ́ sọ̀kọ́. Bàbá náà sọ̀kọ́. Tó bàbá ṣe tán oríṣiríṣi pàkẹ́rẹ́ tó kú wá. Mo ti lọ lẹ́pa kẹ́rọ̀. Inú mi bẹ́ẹ̀ ló ti chíkì. We ministers of God are supposed to be changers. Change terrible situation in your family. Let us change it to that which is sweet. We are born changers. And then you are here. We also can change the situation. Let them have our own change. The change will forget. See, no. It will be our goal. Now, number 2, under 4. It makes itself indispensable. Iyọ̀ ó ti sọra ìgbésẹ̀ tí ẹnikẹ́ni kò lè kọ́. Kò sẹ́ni kan tó lè kọ́ iyọ̀. Ó sọ pé ilé ìlú lẹ́yìn ẹ̀ka tí ó jẹ iyọ̀ máa. Ilé ìlú tí túbọ̀ pé láti jẹ iyọ̀ ilé ìlú lábẹ́. Àwọn tó di àjẹ́. Ègún ni sọ̀rọ̀ ẹ̀rẹ́dẹ́ èkó wà ní fámìlì wa. Yíò wà sí ìgbésẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Live the life of salt. Praise the Lord. Hallelujah. Number 3, it teaches moderation. Gbogbo àwọn ọ̀rọ̀ náà ló wà wájú ẹ̀ ẹ̀dí àgbà tí a bá ṣe tó. Ṣùgbọ́n ìyẹn wípé ẹnì kan ò lè rí bí lọ́gbẹ̀ ìlọ sí ìlọ rẹ̀. Ó wà láti ẹ̀ fún ọgbẹ̀ ìyára ó kù sẹ́nu tí ó ṣe é ṣe. There is moderation in everything. You must live the life of moderation. The Bible says it in Philippians 4:6 and 11. Number 4, it is purity or preserves that which is good. Tí a bá fẹ́ lóko, tí a bá fẹ́ preserve ẹ̀rẹ́, ìgbà sábà tí a fi só, tí a ti fọ́, tí a ti nàláyà, tí a ti kó ìbàjẹ́ rẹ̀ kúrò, tí a tún fọ́, kí a bá ṣe sí àbúrò sí. Kí èṣìṣì má bàa báyìí, kí èṣìṣì bá ti bàjẹ́ ayé sí, àgbẹ̀rún léde. So we must also be curative. Families tó wà tó wà tó wà tó wà.
ẹ̀yẹ àti wà ní ìwòsàn. Ẹ má jẹ́ ká kó bá ẹ̀rọ ìlú wa. Pẹ̀lú àdúrà, pẹ̀lú àwẹ̀ láti káyì. A gbọ́dọ̀ tó ní pé àwọn fámìlì tó bẹ lórí ìjọba they are actually going through a period of lifting. Ayé wo dára sí, ó dùn sí, àwọn ọ̀dọ́ wípé láti ìgbà tí pásítọ̀ yìí ti yé ayé wa, ayé wa ti dára sí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Five, it changes the